àlàyé rèé o lórí bí nàìjíríà ṣe ran Benin lọ́wọ́ láti dojú àwọn ológun tó fẹ́ dìtẹ̀ gbàjọba bolẹ̀. ẹni tó ní í gbà ló yẹ ká fi ọ̀rọ̀ lọ níjọba orílẹ̀-èdè olómìnira Benin fi ọ̀rọ̀ wọn ṣe lọ́jọ́ àìkú àná nígbà táwọn ológun kan fẹ́ dojú ìjọba abẹ̀ bolẹ̀ tí ìjọba Benin sì sáré ké pe nàìjíríà láti gbà wọ́n lọ́wọ́ ológun o tó fẹ́ yí wọn lágbòdà síná. Pascal Tigiri ni olórí ogun ọlọ́tẹ̀ tó léwájú ìdìtẹ̀gbàjọba náà bí wọ́n ṣe sọ. ẹsẹ̀kẹsẹ̀ ní nàìjíríà sì ti hùwà síwájú àtòfiṣẹ́ ogun rán fún Benin. wọ́n jẹ́ pé wọn lẹ́yìn ọ̀sọ́kà kápá ìdìtẹ̀gbàjọba ọ̀hún. ẹ rántí pé àárọ̀ ọjọ́ àìkú náà ni ìròyìn gbòde o pé àwọn ológun kan ti gba ìjọba lórílẹ̀‐èdè Benin wọ́n sì ti lé ààrẹ Patrice Talon lọ ráúráú. ìró ìbọn tó ń ró lákọlákọ àti àwọn bàálù ológun tó ń kọjá ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní fu àwọn aráàlú lára o. kò sì pẹ́ sígbà náà tí ikọ̀ ológun fi bọ́ sórí amóhùnmáwòrán ilẹ̀ Benin tí wọ́n kéde pé àwọn ti gbàjọba. bí èyí ṣe ń lọ lọ́wọ́ ní ìkìlọ̀ ń jáde sí aráàlú láti má ṣe jáde síta o kí wọ́n má bàa fi ara kó iná. nínú làásìgbò náà ni ikọ̀ ààrẹ Patrice ti ránṣẹ́ pé nàìjíríà fún ààbò tí ilẹ̀ wa sì jẹ́ wọn pẹ̀lú ikọ̀ ọmọ ogun. báwo ni nàìjíríà ṣe kápá ìdìtẹ̀gbàjọba Benin gan-an? gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó ti ilé ìjọba nàìjíríà wá ṣe wí èyí tí agbẹnusọ ààrẹ Bọ́lá Tinubu Báyọ̀ Ọ̀nànúgà fi síta lọ́jọ́ àìkú. ààrẹ ló pàṣẹ pé kí àwọn ológun nàìjíríà tètè gba Benin lọ o. ó ní lẹ́yìn tí nàìjíríà gba ìpè ẹgbà wá láti ọ̀dọ̀ Benin lẹ́ẹ̀mejì tí wọ́n ní àwọn ọlọ́tẹ̀ ti gba tẹlifíṣàn Benin wọ́n ti ń kéde ìdìtẹ̀gbàjọba lórí rẹ̀ ní ààrẹ pàṣẹ pé kí wọ́n máa lọ sílùú náà. àwọn ikọ̀ ológun ojú òfurufú láti nàìjíríà ní Tinubu kọ́kọ́ pàṣẹ pé kí wọ́n gba gbogbo ọ̀nà ìrìn àjò òfurufú ilẹ̀ Benin pátá. ó ní kí wọ́n ṣe èyí láti dáàbòbo òfin ilẹ̀ náà dáàbòbo àwọn ilé iṣẹ́ ìjọba kí wọ́n sì pèsè ààbò fún aráàlú pátá. lẹ́yìn èyí ní ìpè kejì tó wáyé láti Benin níbi tí wọ́n ti béèrè fún àwọn ọmọ ogun orí ilẹ̀ àti àwọn tí yóò máa wọ́de tí wọ́n yóò sì lè kápá rògbòdìyàn tó bá fẹ́ yọjú. gbogbo èyí náà sì ní nàìjíríà ṣe bí ìrànwọ́ fún alámúlétì rẹ̀ yìí gẹ́gẹ́ bí olórí ológun ilẹ̀ nàìjíríà ọ̀gágun Olúfẹ́mi Olúyèdè ṣe fìdí rẹ̀ múlẹ̀. tiwa ni pé ká tẹ̀lé àṣẹ olórí orílẹ̀-èdè ààrẹ Bọ́lá Tinubu. bẹ́ẹ̀ ni olórí ológun nàìjíríà Olúfẹ́mi Olúyèdè ṣe ṣàlàyé o. ó ní àwọn ikọ̀ ológun nàìjíríà ti wà ní Benin tí wọ́n sì ń ṣiṣẹ́ ààbò gẹ́gẹ́ bí Benin pàápàá ṣe fọwọ́ sí iṣẹ́ ìrànwọ́ tí ológun nàìjíríà ṣe fún wọn. ìfọwọ́sowọ́pọ̀ ẹ̀ka ológun tó faramọ́ ìjọba ààrẹ Patrice Talon àti ìrànwọ́ tí àwọn sójà nàìjíríà fún wọn ló padà so èso rere o tí wọ́n fi gba àwọn ẹ̀ka ìjọba padà lọ́wọ́ àwọn sójà tó fẹ́ gbàjọba. bákan náà ni wọ́n lé wọn jáde ní iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n ti ń kéde ìdìtẹ̀gbàjọba náà. Tinubu ti gbóríyìn fún àwọn sójà nàìjíríà o nínú ọ̀rọ̀ ìkíni rẹ̀ tó sọ lẹ́yìn àṣeyọrí àwọn sójà nàìjíríà ní Benin. ààrẹ Bọ́lá Tinubu gbóríyìn fún àwọn ológun ilẹ̀ wa o. ó yìn wọ́n fún bí wọ́n ṣe rí iṣẹ́ náà ṣe láìsí iyèméjì tí wọ́n sì tẹ̀lé ìlànà tó de iṣẹ́ irú èyí. lónìí àwọn ológun ilẹ̀ nàìjíríà dúró bí akọni olùgbèjà àti olùdáàbòbò bí òfin ṣe là á kalẹ̀ láti ṣe ìrànwọ́ fún ilẹ̀ olómìnira Benin nígbà tí wọ́n pè wá. wọ́n ti ṣe ìrànlọ́wọ́ láti mú àlàáfíà wá ní orílẹ̀-èdè alámúlétì. wọ́n sì wà lórí fún bí wọ́n ṣe rí i pé ìjọba àwarawa fẹ́ fẹsẹ̀ múlẹ̀ láti ọdún 1999. nàìjíríà dúró digbí lẹ́yìn ìjọba olómìnira Benin àti àwọn èèyàn rẹ̀ o. ààrẹ Bọ́lá Tinubu ló sọ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. ó ní bí nàìjíríà ṣe dá sí ọ̀rọ̀ Benin yìí ṣàfihàn ohun tí àjọ ECOWAS ń fẹ́ àti pé nàìjíríà pàápàá nífẹ̀ẹ́ sí àlàáfíà agbègbè. ìròyìn àjọyàjọ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa pẹ̀ka ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí o. ẹ ṣeun bí ẹ ṣe ń gbọ́ wá. Alára
ìkànnì Jígí Alárà kẹrìnlélógún, bàbá gbogbo.